Ó tán o, Olóyè Ọbásanjọ́ ti sọ bí yóò ṣe pín ogún rẹ̀ tó bá lọ tán. Ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti dá awuyewuye kan sílẹ̀ báyìí pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ nípa ogún rẹ̀ lẹ́yìn tó bá papòdà. Ọbásanjọ́ ní kì í ṣe àwọn ọmọ òun nìkan ni yóò jẹ ogún tó tó tírílíọ̀nù 2 náírà tóun ní ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí Rainbow Book Club ṣe fún un, Ọbásanjọ́ ní ìgbésẹ̀ náà kò ṣẹ̀yìn láti jẹ́ kí ìgbàgbọ́ nínú ara ẹni gbèrú sí i àti ìdàgbàsókè fún orílẹ̀-èdè yìí ju kí òun máa tọ ọrọ̀ jọ lọ. Olóyè Ọbásanjọ́ ní àwọn ọmọ òun kò ní gba kọ́bọ̀ tó ń dán nínú ogún tí òun bá fi sílẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ló sì ṣàlàyé pé ìdá 70 yóò lọ sí apá yàrá ìkàwé Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library and Foundations fún ìdàgbàsókè àwọn adarí ní Áfíríkà, tí ìdá 30 yóò sì lọ sí àsùnwọ̀n ẹ̀kọ́ ọ̀fẹ́ fáwọn ọmọ tí ìkà wọn ò dọ́gba nípínlẹ̀ Ògùn àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọbásanjọ́ sọ síwájú pé gbogbo àwọn ọmọ òun ni wọ́n ti tójú bọ́ tí wọn kò sì nílò owó láì nídìí. Bákan náà ló ní dípò owó, àwọn ọmọ òun yóò jogún oko tí òun ní, hẹlikọ́pítà rẹ̀, àwọn ẹ̀ṣọ́ góòlù rẹ̀ àti okòwò tó jẹ́ àsùnwọ̀n bílíọ̀nù 7.5 náírà lórí ìmọ̀ sáyẹ́ǹsì. Àmọ́ ṣe ni àwọn èèyàn ti ń fèsì sí ìgbésẹ̀ Ọbásanjọ́ yìí lórí ìtàkùn ayélujára tí oníkálukú sì ń fi èròńgbà wọn hàn lórí ọ̀rọ̀ bàbá náà.